àgbákò níjọba ni mọ̀dí bàbá Muyideen Bello ń pariwo títí sátorí ẹ̀ change. káṣù dúdú fúnra wa bàbá Muyideen Bello ṣépè wọ́n sọ̀rọ̀ wọ́n sọ oríṣiríṣi ṣé ìjọba torí ẹ̀ change. àìmọye program táwa yìí wà tí bàbá Muyideen Bello wà táwọn ìjọba dẹ̀ wà ṣe ti understand tí bàbá ó dẹ̀ sọ̀rọ̀ tí wọ́n á dẹ̀ sọ̀rọ̀ tí wọ́n á dẹ̀ sọ̀rọ̀ tó bá dẹ̀ díjọ́ kejì ìjọba ò torí ẹ̀ kí wọ́n change. mo rò pé ń gbádùn ọ̀rọ̀ mi dáadáa ìjọba ò dẹ̀ torí ẹ̀ change á máa pariwo á máa sọ fún wọn náà ní kọ́ lọ́n bá wa tọ́ọ̀chì ẹ̀mí wọn. ìmọ̀ràn wa náà ni pé mo mọ̀ dájú wípé Ọlọ́run nípa wa bọ́ọ̀lẹ̀ lórí ipò tẹ́ wà yẹn ń bọ̀ wá bá wa ń lé. àwọn kan tẹ̀lé kan dàrú ni. kí ni solution fún àwọn ará ìlú. àwọn aráàlú solution tèmi bá aráàlú náà ni wípé sùúrù náà la ṣe á sì máa bẹ Ọlọ́run kọ́lọ̀ ń tọ̀ nínú àánú ẹ̀ kó ṣàánú wa ṣe àlàájà nísìnyí. lágbára àwọn náà lágbára majority làwa minority làwọn minority wọ́n sì lágbára jọ majority lọ. àmọ́ bí Ọlọ́run náà ní kọ́lọ̀ ń bá tọ́ọ̀chì ẹ̀mí wọn. láàárọ̀ ẹni sàwọn èèyàn ti ṣépè fún Nàìjíríà lórí social media oríṣiríṣi èpè ládùúgbò kálukú oríṣiríṣi èpè kò ní da fáwọn ìjọba yìí olórí ibú ni wọ́n ẹni òfò ni wọ́n ẹ dákun torí Ọlọ́run ṣé torí ẹ̀ sọ torí ẹ̀ change ó tún worst sí. àwọn kan tẹ̀lé ká má sí pé fún ọmọ pé bá ti ká má sọ pé God bless Nigeria. bóyá wọn rò Amẹ́ríkà táwọn ní God bless America pé God bless Nigeria àmọ́ ṣàdúrà náà ní kọ́lọ́mbà wa kó sí wọn lẹ́mìí kọ́lọ́mbà kó sí wọn lẹ́mìí because nǹkan lágbára.